Ẹ kú dédé àsìkò gbogbo bí tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a gbé yín ga fún àánú àti ojú rere ńlá ńlá tí a rí gbà, fún oore ọ̀pẹ tí ò wọ́pọ̀ o. Ọlọ́run ẹ ṣeun o fún àwọn ìṣẹ́gun ńlá ńlá tí ẹ ti fún wa o, tí ẹ̀yin Olúwa mú ẹ ti kúrò nínú ayé wa. A gbé yín ga Ọlọ́run aláàánú wa, tí ẹ fún wa ní àwọn ìṣẹ́gun tó péye, ìṣẹ́gun pọ́nbélé. Ògo ni fún orúkọ yín. A tún ti rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹwàá. Ògo yín àti ọlá ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí àgbéyẹ̀wò lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, èní ọjọ́ ẹtì, ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé gbìmọ̀ ohun rere lórí àwọn ọmọ rẹ. Gbìmọ̀ ohun rere lórí àwọn ọmọ rẹ. A mú àkọ́sórí wa nínú ìwé Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìndínlógún. Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó sì gbé wọn sí apá rẹ̀, ó sì gbé ọwọ́ rẹ̀ lé wọn, ó sì súre fún wọn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìdínlógún títí di ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Ìwé Genesis orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkejìdínlógún títí di ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Tí ó kà báyìí: ó sì tọ̀ bàbá rẹ̀ wá, ó sì wí pé, bàbá mi. Ó sì wí pé, èmi nìyí. Ìwọ ta ni? Ó ní, ìwọ ta ni, ọmọ mi? Jákọ́bù sì wí fún bàbá rẹ̀ pé, èmi Ísọ̀ àkọ́bí rẹ ni. Èmi ti ṣe gẹ́gẹ́ bí o ti sọ fún mi. Dìde jókòó, èmi bẹ̀ ọ́, kí o sì jẹun nínú ẹran ìgbẹ́ mi, kí ọkàn rẹ kí ó lè súre fún mi. Ísákì sì wí fún ọmọ rẹ̀ pé, èé ti rí tí ìwọ fi tètè rí bẹ́ẹ̀, ọmọ mi? Òun wí pé, nítorí Olúwa Ọlọ́run rẹ ó mú tọ̀ mí wá ni. Ísákì sì wí fún Jákọ́bù pé, èmi bẹ̀ ọ́, súnmọ́ mi o, kí èmi kí ó fọwọ́ bà ọ́, ọmọ mi. Bí ìwọ bá ṣe Ísọ̀ ọmọ mi ní tòótọ́, àbí bẹ́ẹ̀ kọ́. Jákọ́bù sì súnmọ́ Ísákì bàbá rẹ̀, ó sì fọwọ́ bà á, ó sì wí pé, ohùn Jákọ́bù ni èyí o, ṣùgbọ́n ọwọ́ ni ọwọ́ Ísọ̀, òun kò sì mọ̀, nítorí ọwọ́ rẹ̀ ṣe ti onírun bí ọwọ́ Ísọ̀ arákùnrin rẹ̀. Bẹ́ẹ̀ ni ó súre fún un. Màá wá kọjá lọ sí ẹsẹ̀ ọgbọ̀n. Ó sì ṣe, bí Ísákì ti parí ìre iṣu fún Jákọ́bù, tí Jákọ́bù sì fẹ́rẹ̀ máa jáde tán kúrò níwájú bàbá rẹ̀, ní Ísọ̀ arákùnrin rẹ̀ wọlé dé o láti igbó ọdẹ rẹ̀ wá. Òun pẹ̀lú sì ti ṣe ẹran dídùn. Ó sì mú un tọ̀ bàbá rẹ̀ wá, ó sì wí fún bàbá rẹ̀ pé, kí bàbá mi kí ó dìde o, kí ó sì jẹ nínú ẹran ìgbẹ́ ọmọ rẹ̀, kí ọkàn rẹ̀ kí ó lè súre fún un. Ísákì bàbá rẹ̀ sì bí pé, ìwọ ta ni? Ó sì wí pé, èmi Ísọ̀ ọmọ rẹ àkọ́bí rẹ ni. Ísákì sì wárìrì gidigidi rékọjá. Ó wí pé, ta ni ńlá? Ta ni ẹni tí ó pa ẹran ìgbẹ́ tí ó sì gbé tọ̀ mí wá? Èmi sì ti jẹ nínú gbogbo rẹ̀ o, kí ìwọ kí ó tó dé. Èmi sì tún súre fún un, nítòótọ́ a ó sì bùkún fún un. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye tí ó ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ìwọ ti gbìmọ̀ ohun kan pẹ̀lú, yóò fi ìdí rẹ̀ múlẹ̀ fún ọ. Ìmọ́lẹ̀ yóò sì mọ́ sí ipa ọ̀nà rẹ. Jóòbù orí ìkejìlélógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ẹsẹ̀ bíbélì òkè yìí wípé, ohun gbogbo tí o bá gbìmọ̀ ni a ó fi ìdí rẹ̀ múlẹ̀ fún ọ. Èyí túmọ̀ sí pé o gbọ́dọ̀ máa ṣàkíyèsí ohun tí o bá gbìmọ̀, nítorí ó máa wá sí ìmúṣẹ. Ìdí tí ó ṣe máa ká mi lára nígbà tí mo bá rí àwọn òbí tí ó ń sọ ohun tí kò dára sórí àwọn ọmọ wọn. Ìwé òwe orí ìkejìléníogún ẹsẹ̀ ìkarùndógún. Ó wí pé, àyà ọmọdé ni wèrè dì sí o. Mo mọ̀ wípé àwọn ọmọ kan bàjẹ́ ẹ̀wẹ̀. Ọ̀nà tí o bá fẹ́ fèsì sí ìwà wọn, ó máa sọ bóyá àwọn ọmọ yẹn máa gbọ́ràn tàbí wọn yóò tún burú jù bẹ́ẹ̀ lọ ni. Gẹ́gẹ́ bí òbí, báwo ni o ṣe ń fèsì sí àwọn ìwà àwọn ọmọ rẹ? Ǹjẹ́ o máa ń sọ ohun búburú bíi, o kò wúlò, o kò lè jámọ́ nǹkan kan rárá? Tàbí ohun rere ni o máa ń sọ sí wọn bíi, o wà fún iṣẹ́ àmì àti fún iṣẹ́ ìyanu Ọlọ́run? Kò ní fi ṣe bí èṣù ti lè gbìyànjú tó lórí rẹ o. Ìwọ ló máa borí. Ohunkóhun tí o bá sọ, ó máa ṣẹlẹ̀ o. Agbára wà nínú ahọ́n rẹ. Agbára yìí sì máa ṣiṣẹ́
lórí àwọn ọmọ rẹ jù, nítorí nípasẹ̀ rẹ ni wọ́n fi wá sínú ayé yìí o. Gẹ́gẹ́ bí òbí, Ọlọ́run ti fún ọ ní agbára lórí ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ, kì í ṣe láti pa wọ́n run o, ṣùgbọ́n kí o lè mọ̀ wọ́n, kí o mọ̀ wọ́n, kí wọ́n sì jẹ́ nǹkan tí Ọlọ́run fẹ́ kí wọ́n dà. Nínú Bíbélì kíkà wa tòní, Jákọ́bù ó wá sí ọ̀dọ̀ Ísákì, ó sì rí ìbùkún. Kò pẹ́ sí ìgbà tí ó lọ, Ísọ̀ wá o. Ísákì sì wí fún un pé òun ti bùkún Jákọ́bù o, yóò sì jẹ́ ẹni ìbùkún ní tòótọ́. Ohunkóhun tí o bá sọ sórí àwọn ọmọ rẹ, pàápàá nígbà tí ohun kan bá ru ọ́ sókè, yóò wá sí ìmúṣẹ o. Lẹ́yìn ìgbà tí Jákọ́bù rí ìbùkún tí ó ti wá lójú ọ̀nà, ó sì bá Ọlọ́run pàdé síbẹ̀ o. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí 28 ẹsẹ̀ 12 títí dé 22, Ọlọ́run kò sì sọ ohunkóhun nípa wípé ó lù ú ní jìbìtì. Kò wípé ó lu ẹ̀gbọ́n rẹ̀ ní jìbìtì, ìwọ yóò sì jìyà fún un. Mo rò wípé a ó bá Jákọ́bù wí ni o. Ṣùgbọ́n Ọlọ́run fi ìdí ìbùkún tí ó rí lọ́dọ̀ bàbá rẹ̀ nì, ó fi múlẹ̀ ṣinṣin. Olùfẹ́, jọ̀wọ́ gbìmọ̀ ohun rere sórí àwọn ọmọ rẹ o. Yálà bí wọ́n bí ọ nínú ni, tàbí wọn kò bí ọ nínú, tàbí tí wọ́n mú inú rẹ dùn. Rántí wípé ohunkóhun tí o bá sọ yóò ṣẹlẹ̀ sí ayé wọn o. Má sọ ohun tí yóò ṣe wọ́n ní ibi o. Wàá kábàámọ̀ rẹ̀ lọ́jọ́ iwájú o. Ìwọ yóò sì jìyìn lórí gbogbo ọ̀rọ̀ tí o bá sọ sórí àwọn ọmọ rẹ o. Ohunkóhun tí wọ́n bá dà yóò hàn lára ìwọ pàápàá gẹ́gẹ́ bí òbí náà o. Bákan náà, sọ àwọn ọ̀rọ̀ ìbùkún sórí àwọn ọmọ rẹ ní ìgbà gbogbo. Kókó ọ̀rọ̀: ṣọ́ra lórí ohun tí wàá gbìmọ̀ lórí àwọn ọmọ rẹ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa, gẹ́gẹ́ bí òbí, oore ọ̀fẹ́ láti gbìmọ̀ ohun rere sínú ayé àwọn ọmọ mi, kí ọjọ́ iwájú wọn kí ó lè dára, kí ó lè tẹ̀síwájú. Olúwa, yọ̀ǹda rẹ̀ sínú ayé mi. Ǹjẹ́ tí a bá sì rí ọ̀rọ̀ òdì tí mo ti sọ sínú ayé àwọn ọmọ mi, ìwọ tí ó jẹ́ ọ̀rọ̀ láti àtètèkọ́ṣe, gbé àwọn ọ̀rọ̀ òdì mi nínú ayé àwọn ọmọ mi, kí ayé wọn kí ó tẹ̀síwájú. Jésù Olúwa wa, àmín. Olúwabùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé, kí Olúwa kó bùkún fún wa. Ó dàbọ̀.